rẹ̀ ń lọ skul bàbá wa Alhaji àgbà mọ́ wa yunifásitì wọn mọ́ wa bó rẹ̀ ń lọ Zumra mọ́ wa ó lè ké wa Alhaji àgbà wọ́n níbẹ̀ lèèyàn ti ṣe ríire tí wọ́n sì ń wo àwọn kan tí wọ́n ti jáde ń bẹ̀ tí ríire sì ń tẹ̀lé wọn kí lóòótọ́ gbogbo bá tí wọ́n ń wí ni ó wu Ọlọ́run ó di ẹrù ní fún bàbá wa Alhaji àgbà pé mo dì í fún ọ wà á lọ́ta àmọ́ jẹjà wọn. Allah. Kọ̀sẹ́ni Ọlọ́run bá di irú ẹrù tó dì fún bàbá wa Alhaji àgbà yìí fún yóò lọ́ta ńlé yóò ní lóde yóò ní nílùú. Ọlọ́run wá ṣàánú bàbá wa Alhaji àgbà bàbá jẹjà gbogbo ẹ̀ ẹlòmíì bá kú bí bàbá wa Alhaji àgbà ti kú láyé nì gbogbo tó fi ilé ó sì máa joro Sheikh Saheed bàbá wa fẹ́ rúmọlé ntẹ́dá ní fi ilẹ̀ yóò sì máa joro bí ọba sì joro Ọlọ́run akábùkù ti nǹkan náà bí a bá ń gbọ́ àwọn àkàndá Ọlọ́run dà àwọn ẹ̀sà Ọlọ́run dà ẹ máa náwó sáwọn Alhaji àgbà torí pé ẹ̀sà Ọlọ́run àkàndá Ọlọ́run ẹni Ọlọ́run lọ́kọ́ bàbá wa Alhaji àgbà ń kéwù níbi Ọlọ́run ti ń tò bọ́ọ̀nù níbi Ọlọ́run ti ń dirú bàbá wa Alhaji àgbà bọ́ọ̀nù ẹ wàá rí i pé ńjọ́ tí wọ́n ti ń lọ lẹ́yọ kọ̀ọ̀kan bàbá wa Alhaji àgbà Ọlọ́run bá kẹ́ wọn. Amina. Àlífà àkọ́kọ́ Ọlọ́run bá kẹ́ wọn. Amina. Àlífà ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run bá kẹ́ wọn. Amina. Àlífà ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run bá kẹ́ wọn. Amina. Ẹ wòjọ́ wọn ti ń lọ ni bàbá ti ṣàdúrà gbogbo ẹ̀ kalẹ̀ bàbá Alhaji àgbà ti bẹ lọ́hùn kalẹ̀ ẹ̀yìn mi ò ní dàrú àárín wọn pẹ̀lú Ọlọ́run bàbá ti parí ẹ̀ ẹni ọba kan ó sì rọra bọ́ bẹ́ẹ̀ kò sí gídígbò kọ̀sá ń lé rẹ ní kí kọ̀sá wa ń fi nákàlí táàkà pé ìwọ ò ní fi gbádùn ló bẹ̀ kò sí gbogbo wọn ni ẹni ọba kan ní ń bọ́ bẹ́ẹ̀ bàbá wa fi sí Muhammad Kamaluddin University àwọn ni wọ́n wọlé ẹlọ kí bàbá wa Khalifa nulé gbogbo jama kí yín sà à ń retí àwọn Lárúbáwá bí wọ́n bá ti dé nísìn àwa táwọn ọ̀gbọ́n Lárúbáwá ààbọ̀ sẹ́yìn àwọn tẹnu wọn dá sákájú tí wọ́n lọ wọ́n gba máìkì lọ́wọ́ wa wọ́n mọ̀ tún tí wọ́n bá ń wí fún wa èyí típa àti wákàlà ń ṣe lọ́wọ́ yìí Ọlọ́run tọ́wájúwe eléyìí fún gbogbo ẹni ọmọ wáyìí Ọlọ́run wọlá gbogbo ọmọ ọlọ́mọ tó ti ṣe ríire lára alẹ́ bàbá wa Alhaji àgbà yìí àlékún kí àlékún rẹ̀ tí wọ́n bá wa ṣe fún Alhaji àgbà. Amina. Allahumma amin. Bàbá wa Khalifa tòní. Adamallahu hayatahu. Ọlọ́run kó bá wa pẹ̀lú yín. Amin. Ọlọ́run bá wa fi sọ ẹ̀ sọ yín. Amin. Rí kí mo ní nǹkan ẹyọ kan náà ní tọrọ fún wọn. Nígbà mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní nǹkan ẹyọ kan náà mo fẹ́ tọrọ fún bàbá wa Khalifa tòní. Kí ni nǹkan náà? Òun lọ bá gbogbo nǹkan láyé. Bó o lówó bó o bá ní o lówó. Bó o lọ́lá bó o bá ní o lọ́lá. Bó o nípò bó o bá ní o nípò. Kọ́ ọmọ kéwú kọ́ ọmọ tí wọ́n ń ṣe lóyìn máa fú sí. Tọ́ ọba ní tí mo fẹ́ tọrọ fún bàbá Khalifa tòní kéwú náà ò ní rí lò. Allah. Kí ni nǹkan náà ẹ̀yin àdàbíyà Ọlọ́run àlékún àlàáfíà gbogbo gbà Ọlọ́run bá ṣe fún Khalifa tòní. Khalifatana damal kamali watajina. Àbáyà yẹn Sókótó ọ̀fẹ́ sọ kí ní ìdíwá sí o. Khalifatana damal kamali watajina. Yuhazikum Sheikhul Bukhari Adélọ́dún. Èmi náà ń kí yín ẹnu wọn tí mo lè kí yín. Ẹnu wọn bó ti bẹ́nu mi ti gbà ilèmí náà fi ń ṣàdúrà ni mo kéré púpọ̀ lẹ́ni tí ó ṣe wá sí ni àbí tí ó sọ̀rọ̀
níbi táwọn bàbá national mission náà wà. خليفتنا àwọn tí kéwú yé. دم الكمال وتاجنا. bí national mission náà bá jáde nísìnyí tó bá gba máìkì gbogbo tí ń wí ẹ sì gbàgbé ẹ. ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀. bàbá sì ti bínú ara wa yé mọ̀ yẹ kálukú. خليفتنا دم الكمال وتاجنا. àfáàyà Sókótó ọlọ́run tí ọ̀jẹ̀ wọn máa lọ yá ọmọ wa nù lémi fúnlé Àlàájì àgbà ibi àwọn ọmọ wọn ni àwọn tí ń bẹ òkéwu ni wọn òkéwu ni ẹ fún wa láàfáà Ràsákì ń bẹ wọn kọ́ máa rúlu ẹ lọ́nà wọ́n ṣe bẹ́ẹ̀ ń bò mí àfáàyà. خليفتنا دم الكمال وتاجنا يعزيكم الشيخ البخاري adélọ́dún. ọlọ́run ò ní balẹ̀ Àlàájì àgbà jẹ́. يعزيكم الشيخ البخاري adélọ́dún. bẹ́ẹ̀ bá rẹ́ nìkan tí ń bá ń bínú léyìí ẹ̀yà fún tọ̀hún yóò kó báyìí. bọ́ ọ bá jòkó tí àti wọn gbé àwọn Àlàájì àgbà wo tètè yá dìde kọ́ lọ́ọ́ wẹ̀lé. Allah. yóò bá tiẹ̀ jẹ́. خليفتنا دم الكمال وتاجنا يعزيكم الشيخ البخاري adélọ́dún. àfáàyà يعزي. kí ló ní jọ fẹ́ràn Àlàájì àgbà kí ló pé wọ́n ṣe fún ọ gbogbo tí jáburú ayé láyé ọlọ́run ọ̀jẹ̀ pàbọ̀ lọ́wọ́ ní ọ̀kan bẹ̀. bẹ́ẹ̀ bá sọ àsọdùn lókù bẹ́ẹ̀ bá bú àbúdùn lókù bàbá ọ̀lọ́wọ́ nú aburú kan láyé tí wọ́n fi kúrò láyé. ọlọ́run dá wọn wá wọn sì mọ́ kanga. gbogbo ọmọ tí wọ́n ń jáde lára bàbá wọ́n mọ̀ wọ́n mọ̀ mí wọ́n ní ó ẹ̀jọ̀ bàbá yín la ilaha illallah ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ f'Àlàájì àgbà. يعزيكم الشيخ البخاري adélọ́dún. يعزيكم الشيخ البخاري adélọ́dún. bàbá wa fẹ́ rúmọlé bẹ́ẹ̀ ń bá ń wo bàbá wa àlífà àkọ́kọ́ wọn fẹ́ràn jàngbọ̀n bẹ́ẹ̀ bá ń wo bàbá wa khalifa kejì wọ́n ló kọ ọlọ́run tí jẹ́ Allah. nígbà ọ̀rọ̀ kan dójú ẹ̀ tá a fẹ́ máa tafa wọ́n wá ní wọ́n pé gbogbo wa àwa ń bẹ ní súnmúra yẹn wọ́n wà nínú wọn Dr. Musa Arikeosola ó jókòó tì mí gbogbo wa ń bẹnu lé ń bẹ afáfọlọ́run sọ ló dúró lójú ọ̀nà pé ẹnìkan kan ò gbọdọ̀ wọlé lẹ́yìn àwa tí wọ́n pè nígbà tí bàbá wa níbẹ̀ lẹ́ẹ̀kejì ó parí ọ̀rọ̀ wọn ní kí lọ ọlọ́run fi parí ókọ ara rẹ̀ nínú Al-Qur'ani wọ́n ló kọ ọlọ́run mọ́kàndínlọ́gọ́rùn-ún ni wọ́n ní kí ló gbẹ̀yìn gbogbo wa ṣe sim àdákẹ́ nígbà wọn náwọ́ wọ́n ní Ajíkòbí dìde sókè kí ni ọlọ́run fi parí ókọ ọlọ́run mọ́kàndínlọ́gọ́rùn-ún kí ló fi gbẹ̀yìn mọ́lẹ́mì ọ̀rántí Musa Arikeosola tó wájú òkú tì mí ní asọ̀bùr wọ́n ní kílẹ̀ wá ń fà ẹ fọ̀rọ̀ lè fọ́lọ́hun ẹjọ́ lọ́hun ó gbìjà wa gbogbo ẹni tí mọ́ra pé rọ́ni ṣe rí ngbà wọ́n ní kílẹ̀ wá ń fà ẹ fọ̀rọ̀ wa ẹjá fọ̀rọ̀ wa lè fọ́lọ́hun ẹ máa lo asọ̀bùr fọ́lọ́hun ó gbìjà wa la ilaha inú kálukú sì dùn. la tukithiri hamaka má kò dí àyẹ̀kúnnà. ìtọ́lọ́mbà ti kọ́ ọ̀sẹ̀ ní ìṣẹ́ lára Àlàájì àgbà kò sí ìrẹsì ẹni ọkàn ní bọ́ọ̀bẹ̀ ọ̀rọ̀ anara ẹni ló dè kọ́. látúkì fi àmàkà má kò dí àyẹ̀kúnnà. ọ̀rọ̀ àwa lọ kónú ilé à ń sọ gọ́ta tíra ọgbọ̀n tíra ìgbé ọmọ nǹkankan ntí mo ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ f'Àlàájì àgbà. ìlísìm bàbá rabbika. èyí ṣe tó dì mọ́lẹ́kùn ọlọ́run ọba rẹ̀. fatiru ẹ̀kọ́ ọlọ́run ni bàbá dì mọ́ lára àfàgbà. ìlísìm bàbá rabbika. fatiruki kulladun. was'alhu salamata min daril futun. bàbá tó mọ̀ ta àwọn tí wọ́n sì tún ṣàdúrà fún ìwọ lè ṣe bẹ́ẹ̀. kọ́ ọmọ wa bí èmi pé lágbájá o ọ̀tá yín ni o wọ́n á gbé máìkì mi ọwá ní ìmọ̀ ṣàdúrà fún ṣé wàá ṣàdúrà. bàbá tí wọ́n ń ṣàdúrà fọ́ta. látúkì fi hamaka. ما قدر يكون
gbogbo wa yányá àníyàn wa lára alẹ́ yìí ọlọ́run ó fi dá wa lẹ́jọ́. ilzim baba rabbika fatiruki kulla dunahu was'alhu salamata min daril futun kò yé ẹlòmíì. la yadiku sadiruka.